Ẹ káàbọ̀ sí orí ìkànnì YouTube yìí, ìkànnì ọmọ Yorùbá ni mí. Mo lérò pé ẹ ti wo fídíò àkọ́kọ́ eléyìí tí ó wà ní orí ìkànnì yìí. Ní èní mo máa sọ díẹ̀ nínú ìtàn bí àwa ọmọ Yorùbá ṣe jẹ́. Mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe alábàápín nínú ìkànnì yìí. Nígbàkigbà tí n bá ti fi fídíò mi sílẹ̀, ẹ̀yin gan lẹ máa kọ́kọ́ mọ̀. Ẹ dẹ̀ lè ṣe àsọyé yín náà sí orí ìkànnì yìí. Ẹ dẹ̀ má gbàgbé o, kẹ́kàn fẹ́ràn mi díẹ̀ náà ni. Orúkọ tèmi ni Òjó Adéláyọ̀, ọmọ Yorùbá yín àtàtà. Bí mo ṣe ń sọ lọ, mo sọ pé ìtàn ni mo máa sọ fún yín. Ẹ jẹ́ kí n sọ ti Nàìjíríà fún yín, báwọn ọmọ Yorùbá ṣe jẹ́ ní ìlú wa yìí, Nàìjíríà. Tẹ́lẹ̀ Yorùbá kọ́ náà ń pè wá o, Yárìbá náà ń pè wá. Àwọn èèyàn wa ti òkè àríwá, Yárìbá náà máa ń pè wá, torí pé wọn ò mọ bí wọ́n ṣe ń pe Yorùbá. Nígbà tó yá náà bẹ̀rẹ̀ sí máa pè wá ní ọmọ Yorùbá, torí àwa la wà ní ìwọ̀ oòrùn ti ìlú yìí. Ẹ jẹ́ kí n wá sọ fún yín bá ṣe wá láti ọ̀dọ̀ bàbá ńlá wa Odùduwà, èyí tí ń jẹ́ ọmọ Lámúrùdù. Ṣùgbọ́n ẹ mọ̀ pé mi ò ṣe àsọtàn. Ní ilẹ̀ Yorùbá, a ní àwọn tó yẹ pé ìtàn sísọ ni iṣẹ́ wọn ní ara àwọn ìjòyè ọba. Àwọn yìí láti gbọ́ nínú ìtàn pé wọ́n máa ń sọ ìtàn yẹn máa ń lọ láti ọ̀rọ̀mọdọ́mọ wọn. Àwọn náà máa ń sọ, àwọn nìkan náà ni ìtàn tí wọ́n máa sọ fún yín lẹ́yìn. Èmi ò sí níbẹ̀ o, ṣùgbọ́n bí mo ṣe bá nù tán ni màá ṣe sọ fún yín. Bàbá Lámúrùdù ó ní ọmọ. Odùduwà wà láàárín àwọn ọmọ Lámúrùdù. Ara àwọn ọmọ Lámúrùdù náà ni àwọn ọba Gógóbírì àti Kúkúwá. Àwọn eléyìí ni ó jẹ́ ọba àwọn tó wá láti òkè àríwá, eléyìí tí à ń mọ̀ sí àwọn ilẹ̀ Haúsá ti ilẹ̀ wa Nàìjíríà yìí. Títí di ìsìn dẹ̀ ni àwọn Yorùbá àti àwọn àríwá wọ́n ṣe máa ń ṣe ó papọ̀ síra wọn. Ó ní àwọn ọ̀là kan tàti ẹ̀ fi jọra wa. Tẹ́ bá mọ àwọn Haúsá tẹ́ bá wọ́n sì ń kọlà, ẹ máa rí ìlà wọn rí báyìí, ìra wọn rí báyìí. Nílẹ̀ Yorùbá náà a ní oríṣiríṣi ìlà yẹn. Bàbá wa Odùduwà, nígbà tó yá nínú tẹ̀lé ẹ̀sìn ilé tí bàbá ẹ̀ ṣe mọ́, ló bẹ̀rẹ̀ sí di abọ̀rìṣà. Láàárín àwọn èèyàn, ẹ dẹ̀ mọ̀ pé ọmọ ọba ni, ọmọ ọba ó máa léyàn lẹ́yìn. Gbọ́n àwọn èèyàn ò fẹ́ràn ẹ̀gẹ́, àwọn èèyàn á tẹ̀lé. Ṣùgbọ́n àárín àwọn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn yìí ni a ní ẹni tí wọ́n pè ní Aṣárá. Ṣé rí Aṣárá yìí gan, òun gan fún rẹ̀ agbẹ́gilére ni. Òun ló ń bá bàbá wa Odùduwà gbẹ́ gbogbo ère tí wọ́n ń sìn tán fi
nígbà tó Odùduwà dẹ̀ máa dé Ilé Ifẹ̀ ni ó dé sí o. Nígbà tó dé ló mú òrìṣà méjì àti àwọn ọmọ ni wọ́n jọ dé Ilé Ifẹ̀. Àkọ́bí bàbá wa Ọ̀kànbí ó jẹ́ obìnrin. Obìnrin yìí ló wá di ìyáláyà àwọn èèyàn tí a mọ̀ gẹ́gẹ́ bí àwọn Olówu ti òde òní. Àkọ́bí yìí dẹ̀ ní ẹ mọ̀ pé àlùfáà bàbá rẹ̀ ló fẹ́, ló fi jẹ́ pé ó di pé òun náà di ìyáláyà àwọn Olówu títí dì. Ọmọ kejì eléyìí tí bàbá wa bí, èyí tí ó tún jẹ́ obìnrin náà, òun náà ó jẹ́ ìyáláyà àwọn Alákẹ̀tù, eléyìí tó jẹ́ pé òun ni ó jẹ́ kí àwọn Alákẹ̀tù wà títí di ọjọ́ òní. Ọmọ kẹta tí bàbá wa, òun ló wá di àwọn èèyàn ti Bìní. Ọmọ kẹrin Ọ̀ràngún, òun ló di bàbá ńlá àwọn èèyàn Ìlá. Ọmọ karùn-ún Oníṣábẹ́, òun ló di ọba àwọn Oníṣábẹ́ títí dèní. Ọmọ kẹfà Olúpópó, òun ló jẹ́ ọba àwọn Onípópó ti èní. Àbíkẹ́yìn eléyìí tí ó wá jẹ́ ọkùnrin wá ní Ọ̀rànyàn. Òun wá ní àwọn èèyàn Ọ̀rànyàn yìí, òun wá ní àwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ bí bàbá ńlá àwọn Yorùbá gangan, àwọn Yorùbá ti ìlú Ọ̀yọ́. Gbogbo àwọn ọmọ Odùduwà, gbogbo wọn ni wọ́n di ọba tán dẹ̀ ní adé ní orí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká má gbàgbé pé àkọ́bí yìí ó fẹ́ àlùfáà bàbá rẹ̀. Àlùfáà bàbá rẹ̀ sì ní kò mọ̀yàn kankan, kò ń ṣe ọmọ olówó, kò ń ṣe ọmọ ọlọ́nà. Nípa pé ó fẹ́ ọmọ ọba ló fi di wípé òun náà ó di èèyàn tẹ́ pé a lè máa sọ ìtàn ẹ̀ ní èyí. Mo wá fẹ́ fi nǹkan sí pé ní ilẹ̀ Yorùbá àwọn ọmọ ọba obìnrin wọ́n lè mú ẹni tó wù wọ́n láti fẹ́. Bàbá wọn ń yan ọkọ fún wọn láti fẹ́. Ẹni tó bá wù wọ́n bá ṣe jẹ́ ni wọ́n lè fẹ́, kò sẹ́ni tó sì máa mú wọn lé lórí. A tún gbọ́ nínú ìtàn wípé Olówu eléyìí tó jẹ́ ọmọ àkọ́bí bàbá wa Ọ̀kànbí, ó jẹ́ ọmọ kékeré nígbà kan tó ń ṣeré ní inú ìyẹ̀wù bàbá rẹ̀. Ibi tó ti ń ṣeré ló bá mú ní bàbá rẹ̀ bá fi adé, wọ́n bá dé adé lé lórí. Ẹ̀dẹ̀ máwọn ọmọdé ṣe máa ń ṣe bí ó ṣe jẹ́ kán yọ adé ní orí òun mọ́ nìyẹn o. Wọ́n bá ti fẹ́ yọ báyìí yóò sunkún. Bí ọmọ náà ṣe sunkún tán yọ adé lórí rẹ̀ tí bàbá ìyá rẹ̀ sọ pé kán fi sílẹ̀. Nígbà tọ́mọ náà ó máa sùn sí ẹsẹ̀ ìyá ẹ̀, bí ẹ̀ ṣe yọ adé lórí ẹ̀ nìyẹn tó wá fún bàbá rẹ̀ padà. Ní bàbá wa sọ pé rárá o, ẹ fi ilẹ̀ fún o. Nígbà tí mo ti rí i pé ó fẹ́ adé yẹn, ẹ fi ilẹ̀ fún. Bó ṣe di pé àwọn Olówu wọ́n di àwọn tó ń wo adé títí di ọjọ́ èní nìyẹn. Tẹ́ bá ti ń bá mi ká lọ tẹ́lẹ̀, ẹ máa rí pé mo sọ pé Ọ̀rànyàn òun ni àbíkẹ́yìn bàbá Ọ̀kànbí. Ọ̀rànyàn yìí ló wá di bàbá ńlá bàbá àwọn Yorùbá gangan. Òun dẹ̀ ló di olówó jùlọ láàrin wọn. Bẹ́lẹ̀ ṣe jẹ́ màá sọ fún yín. Nígbà tí bàbá wọn kú, àwọn nǹkan míì wọn pín dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ. Ọba ìlú Bìní, gbogbo owó ẹ̀ ni wọ́n kó fún, ìyẹn àwọn owó ẹyọ ilé tí wọ́n ná nígbà yẹn. Ọba Oníṣábẹ́ òun tiẹ̀ wọ́n fún ní àwọn nǹkan ọ̀sìn àtàwọn màálù. Wọ́n fún Olówu, wọ́n fún òun láṣọ. Wọ́n fún Oníkẹ́tù, wọ́n fún òun ní ìyẹn adé orí. Wọ́n fún ọba Ìlá ní àwọn ìyàwó. Ẹ̀yin náà wò béèyàn ṣe máa jogún ìyàwó bàbá ẹ̀. Bẹ́ẹ̀ la ṣe rí o. Ṣé wá rí Ọ̀rànyàn? Kò sí nǹkan tán fún Ọ̀rànyàn tiẹ̀. Wọ́n ní ilẹ̀ náà fún Ọ̀rànyàn. Nígbà tí wọ́n pín ogún, bàbá wa Ọ̀rànyàn òun ti lọ jagun bìkan àbí nǹkan kò sí nílé. Torí ẹ̀ ni wọ́n ṣe lè jogún nǹkan tẹ́ pé ó lè gbé láti ibì kan síbòmíì àbí nǹkan tẹ́ pé ó lè fọwọ́ bà fún tó fi jẹ́ pé ilẹ̀ ni wọ́n fún. Ṣùgbọ́n Ọ̀rànyàn èèyàn onítẹ̀lọ́rùn ni wọ́n jẹ́. Bó ṣe jó onítẹ̀lọ́rùn yẹn, bó ṣe fún ilẹ̀ yẹn, ó kú fi ṣe nǹkan gidi. Bó ṣe sọ fún àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó kù nìyẹn pé èmi mo nílẹ̀ o, ilẹ̀ tí mo dẹ̀ ní yìí, ẹ ti jẹ́ àlejò lórí ilẹ̀ náà. Ẹ máa san owó pé ẹ̀ ń gbé orí ilẹ̀. Lọ́dọọdún yóò máa gba nǹkan lọ́wọ́ wọn pé wọ́n wà lórí ilẹ̀ òun. Wọ́n ṣe ń gba owó ló ń gba obìnrin, ló ń gba aṣọ, ló ń gba
oríṣiríṣi nǹkan tí àwọn lè fún nígbà tó yẹ pé òun lòun nílẹ̀. Gbogbo àsìlẹ̀ ti la mọ̀ pé ilẹ̀ kò ń ṣe nǹkan tó yẹ pé a lè gbé láti ibìkan sí ibòmí. Tó bá ti nílẹ̀ báyìí ìwọ ló nílẹ̀. Ìtàn kan nìyẹn. Ẹ jẹ́ kí wọ́n á sọ òdì kejì fún yín. Òdì kejì ìtàn yẹn ni pé nígbà tí wọ́n máa fún Ọ̀rànyàn ní ogún tiẹ̀, aṣọ àkísà kan báyìí ni ó ní lọ́wọ́. Nínú aṣọ àkísà yẹn ó ní irin 21, ó ní iyẹ̀pẹ̀ náà ní ara ẹ̀ àti adìyẹ. Nígbà yẹn ilé ayé omi ló jẹ́. Nígbà tó rí ogún tí wọ́n fún òun, lòun bá mú iyẹ̀pẹ̀ òun, lòun bá dà sí orí omi. Ló mú adìyẹ rẹ̀ ló fi sórí omi, ló ní kádìyẹ yẹn kó máa fi ẹsẹ̀ kó máa fi túká. Nígbà tí adìyẹ tó fi ẹsẹ̀ túká, gbogbo ibi tí adìyẹ yẹn lè fi ẹsẹ̀ túká dé, ibẹ̀ ni a ní ilẹ̀ títí di ọjọ́ òní. Àwọn bí ìyókù omi ni. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ dẹ̀ ni wọ́n láwọn fẹ́ dúró sórí omi pé orí ilẹ̀ ni àwọn fẹ́ dúró sí. Ó ní tó máa dúró sórí ilẹ̀, wọ́n máa fún òun náà ní nǹkan. Bó ṣe bẹ̀rẹ̀ sí gba owó náà lọ́dọọdún àti oríṣiríṣi nǹkan lọ́dọọdún lọ́wọ́ wọn nìyẹn. Ṣé ẹ bá ti rí pé nínú ìtàn ilé tí wọ́n kọ́ sọ àti èkejì ṣé kó jọra wọn. Ìtàn méjèèjì sọ fún wa pé Ọ̀rànyàn òun sì ni ó ní owó jù láàrin àwọn ẹ̀gbẹ́. Ogún tí wọ́n fún òun fi ṣe nǹkan gidi, òun fi rí nǹkan gbà lọ́wọ́ àwọn ẹ̀gbẹ́ tó kù. Nígbà tí bàbá wọn tó máa kú tó máa fẹ́ tán ní wọ́n wá jẹ oyè o, Ọ̀rànyàn mà ni wọ́n mú gẹ́gẹ́ bí ọba. Èyí ni torí pé ó ní àṣà kan tó wà pé ọmọ tí wọ́n bá bí lórí oyè ló máa jẹ ọba. Ọ̀rànyàn sì ni ọmọkùnrin tán bí ní orí oyè nígbà yẹn. Ìyẹn ni ó fi jẹ ọba tó dẹ̀ fi jẹ́ ọba àti baba ńlá baba àwọn Yorùbá gangan. Bí ìtàn wa ṣe rí ní ṣókí nìyẹn. Ṣé mọ̀ bó ṣe máa ń sọ pé ṣókí lọbẹ̀ oge? Bí ìtàn wa ṣe rí nìyẹn. Àwa ọmọ Yorùbá dẹ̀ ní gbogbo ìlú ní orí ilẹ̀ ayé ni a wà o. Ní ìlú Nàìjíríà wa nìkan wọ́n sọ wípé a máa tó bí 30 sí 40 mílíọ̀nù àwọn èèyàn tá a máa ń sọ èdè yìí. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni àwọn ọmọ Yorùbá wọ́n wà ní ìlú Benin, wọ́n wà ní ti Ghana, wọ́n wà ní ti Togo, wọ́n wà ní oríṣiríṣi ibi. Bẹ́ẹ̀ dé Canada nísìn àwọn ọmọ Yorùbá. Ó tiẹ̀ ti wá jẹ́ wípé ní gbogbo ìlú ẹ máa rí ibìkan tó yẹ pé àwọn ọmọ Yorùbá ni wọ́n pọ̀ sí. A sì máa ń fẹ́ràn ara wa gan-an ni. A mọ̀ pé ọmọ baba ńlá baba kan òun ni gbogbo wa, torí bàbá kan náà ló ṣẹ̀dá gbogbo wa tá a jẹ́ ọmọ Yorùbá. Nǹkan tí mo máa sọ fún yín lórí ìtàn tèmi ni tó bá tún dọjọ́ mi a tún máa sọ apá mi nínú ìtàn náà. Ẹ má gbàgbé kẹ́ ṣe alábàápín, ẹ má gbàgbé kí ẹ fìfẹ́ hàn, ẹ sì má gbàgbé láti bá mi sọ̀rọ̀. Ó dàbọ̀.